àìmọye lójú ayé Barrister náà wọ́n ti ṣe oríṣiríṣi kò sí orúkọ tán pé kò sí nǹkan tí ò ṣe tán ló ṣe so tó bá tún kú náà tó tún continue ó kù wọn ó kọ lọ́bọ̀ ìwọ tó bá lè portray èèyàn tó ti kú tó yẹ kẹ́ máa ṣàdúrà fún tó jẹ́ pé kẹ́ fẹ́ tú ilé ẹ̀ kẹ́ máa ṣe oríṣiríṣi tí ò ṣẹlẹ̀ tó ti sọ nǹkan fún yín kó tó jáde láyé pé báyìí ni nǹkan ẹ̀mí ṣe rí tẹ́yìn try láti ba ilé ẹ̀jẹ̀ tú ilé ẹ̀ lórí ọkùnrin ó kọ́ náà kọ́ máa ṣe lọ. mo wọlé ayé o kò jẹ́ nǹkan kan rárá lójú mi o. Adéwálé Àkànjí mo wọlé ayé kò jẹ́ nǹkan kan rárá lójú mi o. Àkànjí ayé lọ́jà o. Ọ̀run nílé jọ̀mọ́ mi. Kò sí ìta mú ẹ o, kò sí ìta máa mú padà tàbẹ́rọ̀rùn. Kò sí ìta mú ẹ, kò sí ìta máa mú padà tàbẹ́rọ̀rùn. Kásì mówó lè ayé òdodo ọ̀rọ̀ ní. Mówó lè ayé ló jẹ́ nǹkan kan rárá lójú mi o. Ẹ mọ̀ kú ohun ẹ kú ọjọ́ mẹ́ta. Akú àtìgbàdégbà gbogbo orílẹ̀-èdè Amẹ́ríkà ń kọ́ ń bẹ̀. Alhamdulillah adúgbò fọlọ́. Bàbá láìpẹ́ yìí ni a rí pé omi tuntun ti rú ẹ̀ka tuntun ti wọnú ẹ̀ lágbolé fuji. Àlàáfíà ti dé, ìdùnnú ń ṣẹlẹ̀. Alhaji Saheed Osupa wọ́n ti ń bá Pasuma ṣe padà. Pasuma náà ń bá wọn ṣe. Pasuma náà òun náà ṣe dáadáa. Bó ṣe rí yìí easy ló ń sọ kúlúkúlú níkùn tí ń lọ́hùn níbi tẹ́ wà ń bẹ̀ yẹn. Bó ṣe rí yìí ìdùnnú mi ni nǹkan tó yẹ kó ti ṣẹlẹ̀ ti pẹ́ náà lè ó pàpà wá ṣẹlẹ̀ torí pé onílù oníjẹ́ kó tu onílù oníjẹ́ ó tú Déwálé Àkànjí agbolé fújì kò ní bàjẹ́ lọ́la láwùrà onílù oníjẹ́ ó tú ìrẹ́pọ̀ náà ló dáa gbogbo ibi tí ìfẹ́ bá ti wà ní nǹkan máa ń dàgbà níbẹ̀ ibi tí ò bá ti sífẹ́ nǹkan kan ò lè dàgbà tẹ́ bá wò ó ìjà ò ní nǹkan kan tó máa ń bí kò ń bímọ rí ó máa ń jẹ́ kéèyàn jẹ ní ẹ̀yìn ni mo mọ̀ pé tí mo bá sọ̀rọ̀ onímọ̀ ní àlùkùránì wa kan fi yé wa pé tí ìwà àtọmọlàkejì bá ń dín ìjà má jẹ́ kí òòrùn owó ọba ìbínú nínú ẹ̀ tó máa fi kú. So tó ń ṣẹlẹ̀ lágbolé fújì nsìn nípa àti tó dùn mọ́ mi nú nǹkan tí mo ti ń rò tipẹ́tipẹ́ yìí torí ilé òbí lè ṣe àgbájọwọ́ la máa fi ń sọ̀yà èèyàn kan ò lè dá ṣe gbogbo wa la láti jọ ṣe tó bá jẹ́ pé Barrister ò fìfẹ́ ṣe fújì ò ní débi tó délé ni. Tí ò yá àwọn èèyàn pọ̀ ju nǹkan tó yé wọn lọ. Tẹ́lẹ̀ nǹkan bá wá fọ̀rọ̀ Kollington fún Barrister tó ń tóbi kó ń gbọ́ kò ní fi hùwà sí Kollington. Àwọn ọmọ Kollington lọ lé Barrister, àwọn ọmọ Barrister lọ lé Kollington. Ìfẹ́ náà fi ń bára wọn lò. Ìfẹ́ yẹn ló jẹ́ kí fújì kó gbòòrò débi tó gbòòrò dé. Ìgbà tó wá di generation tiwa táwa wá bẹ̀rẹ̀ wàhálà tí ò necessary láàrin ara wa ìbí bá fẹ́ pa iṣẹ́ yẹn ni. Àwọn kan tiẹ̀ sọ pé ọwọ́ Barrister àti Kollington náà ti mú à ń bára jà à ń bára ẹni ta kàngbọ́n àwọn kan sọ bẹ́ẹ̀ náà. Wọ́n máa sọ bẹ́ẹ̀ in the sense of pé kò yé wọn débẹ̀ ni tó bá yé wọn wọn ò ní sọ nǹkan tó ń sọ. Barrister àti Kollington wọ́n jọ mọ game tó ń play láàrin ara wọn ni nítorí irú àwa yìí náà ni. Bàbá mi ò kúkú mọ̀ kó máa kú bí èmi pé máa kọ fújì. But ohun àti Kollington náà wọ́n jọ mọ bọ́jọ́ black jẹ́ àmà búra wa káwa náà believe bingo. Kò ń ṣe pé wọ́n fi jà kò ń ṣe pé ká para wa. Nígbà tó dẹ̀ dé stage kan ó kálukú gbọ́ pé ẹ̀rín àbúrò máa fi mí ẹ̀rín kì í ṣe ìfẹ́ o ìdọ̀bálẹ̀ yìí ṣe wá. Ẹ máa fọ́ yàyà gbárí ọwọ́ mi dànù. Àyìndé mò ń wí tó etí ẹ̀fọ́ yàyà gbárí ọwọ́ mi tì. Wàláìdáláì ó bàjẹ́ tí Àyìndé ọlọ́ládé ìbàjẹ́ láíláí. Nínú àdìsí ẹ̀kọ́ náà ni Barrister ti sọ pé Kollington tàbúrà wa yìí ti tó. Bó ṣọjọ́ kan mo bì í ṣe torí mo ń pè é lọ́rẹ̀.
ṣé torí ẹ̀ ló ṣe wá rí mi fín ìjà lára òótọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ àwọn ojú wọn ò ṣe wí lẹ́jọ́ kóró gbá lẹ́nu ẹ̀ owó sọ́jọ́ kan mo fi ju ẹ̀ kó yá fún mi lọ́wọ́ mi àbúrò má fi mí tajà máa yé ti gbọ́n. So àwọn méjèèjì kọ́ lára àwọn ìnádà pé ọ̀gbẹ́ni àní gbogbo kìíní ìmọ̀ ayé ti gbọ́n intanika fi ṣe kán fi mọ̀ wá ní ayé dẹ̀ ti mọ̀ wá á ti wà òkè má jẹ́ ká ṣe mọ́ bó ṣe jáwọ́ làwọn máa tún gbé ń sìn. Kò sí nǹkan tó dàbí pé kí Pasuma máa ṣe nǹkan kí gbogbo onífújì wà ń bẹ̀. Kò sí nǹkan tó dàbí pé k'Alhaji Wasiu máa ṣe nǹkan kẹ́rin gbogbo onífújì kan máa tó tí akẹ́gbẹ́rún ní máa bá ara wọn ṣe. Bọ́ ìkùnsínú ò lè bí nǹkan kan fún wa. Kó pèsè lè máa ṣe pé kó máa ṣe wedding fọmọ kí gbogbo wa dùbẹ̀ pa ẹni tó wà l'Amẹ́ríkà ni ẹni tó wà ní Canada ni ẹni tó wà ní Nàìjíríà ẹni tó wà ní London kò ṣe yẹ kó rí nìyẹn. Àti ètò ọ̀bá ti ẹ̀ pé wá in order to this issue ṣe báwa fúnra wa ń rí most of àwọn ọmọ oníbọ̀ yìí mélòó ló tó wa ní age nínú wọn see the way they are doing. Wọn bára wọn jà náà and everybody make waves everybody lówó connection tí wọ́n bá ní fún ilé náà ní link yẹn kó náà lọ look at Olamide Bado see what he's doing. Why tó ní Fuji ò lè jókòó àwọn ọ̀rẹ́ nìkan tiẹ̀ wà tó máa ń pè mí tó máa ń bú mi pé àyè onífújì yẹn ní problem sọdún mẹ́wàá lẹ́yìn máa ń gbà lọ́wọ́ ara yín ni. Èèyàn kan tún pè ní ṣàkíyèsí yẹn bọ́ ara mi ni mo lè sọ mi lè sọ tẹ́lẹ̀ kejì mo ṣe àmọ́jọ́ tí bàbá mi bí mi mo dẹ̀ mọ́jọ́ tí ìyá mi bí mi ó ká kúrò dẹ̀ mọ́ èjì ẹ̀ so mi lè dá question yẹn èmi náà wá jókòó mo wò lóòótọ́ pé òótọ́ mà làwọn ẹni ń sọ sọ́dún mẹ́wàá la máa ń gbà lọ́wọ́ ara wa ni. Alhaji àárín yóò yé mi ọdún mẹ́wàá bí báwo kò yé mi ọdún mẹ́wàá ní ọjọ́ orí àbí ní stardom. pé eléyàdé á lọ pé iye ọdún báyìí ọmọ ọdún báyìí lòun eléyàdé òun ti bẹ̀rẹ̀ orin ní díẹ̀ báyìí eléyàdé òun lọ ọmọ ọdún yìí kan lòun kálukú mọ iye ọmọ tó rí ẹ̀ òun kálukú dẹ̀ mọ àwọn tọ́jọ jẹ́ lẹ́mù tọ́jọ bẹ̀rẹ̀. Ẹni tó ń parọ́ fún ọba mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ lọ́kàn ẹ̀ ohun tó ń tán lọ́dún eégún ọmọ aláàgbà àfọwọ́ra gàrà á sì fi ìjẹ̀kọ́ so. Mo máa ń kọ́ ọ̀bẹ máwọn yẹn lẹ́nu pé ẹ wo ọ̀rọ̀ sínú yẹn tó bá ti wọ́n kálukú ní gbogbo rẹ̀. Glory has nothing to do about this life. What is your achievement? You know? But all my important pé ìfidùn mi dùn lórí tó ṣẹlẹ̀ yìí mo wà pẹ̀lú Alhaji Pasuma ní Friday tó kọjá yìí. Bẹ́ẹ̀ni àti ẹ̀rí fọ́tò yẹn. Ilé Amẹ́ríkà bí ní Houston tájọ ṣeré pátí títí bó ṣe yẹ kó rí nìyẹn ká máa fúnra wá support kí wọ́n wà bí tẹ́lẹ̀ ò bá níṣẹ́ kí lọ́bẹ̀ kí n support ẹ̀ bó ṣe yẹ kó wà nìyẹn. Bọ̀wọ̀ kí la fẹ́ máa sá fúnra wa fún tá a bá ń ṣe gbogbo yẹn tá à ń bára wa jà encourage àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Ṣé mi máa rí i pé wọ́n ń jà ń bì kan máa ní kọ́ mọ́ mi lọ kórí bọ́rú bẹ̀ kó máa lọ wá ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ no mi ní aláwẹ̀ láéláé. Pé àwọn eléyìí tó jẹ́ pé ojoojúmọ́ náà ń bára wọn jà ibi kan para wọn náà bára wọn ṣe mi ìlẹ̀ ẹ́fà ní kọ́ mọ́ mi lọ nǹkan bẹ́ẹ̀. So kíní yẹn fi ń pa iṣẹ́ yẹn ni ìrẹ́pọ̀ yìí ló gbé wa débì kan abúra ẹni kò lè gbéyàn dé anywhere ó máa lé àwọn èèyàn kúrò lára yín ni. Ẹ kọrin fàájì ẹ kọ́kọ́rẹ́ interview ẹ continue everybody á fi dùn ní tó máa tún lé tó máa tó lé ní tó máa tó orílẹ̀-èdè that's all. So inú mi really dùn pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ rẹ̀. Nínú ọ̀rọ̀ tí Alhaji Saheed Òṣùpá sọ ọjọ́ tó lọ bá Pasuma lé ni pé ẹni tí ó lànà fáwọn tó sànà tó máwọn tọ̀nà tó dáa náà ni Alhaji Sikiru Ayinde Barrister tó bá yá ẹnìkan wá bùṣe gàdá bùṣe gèdè ibi tí bàbá sùn sí wọn ò jẹ́ kí bàbá wọn ò jó sùn dáadáa ń bẹ torí látàrí ọ̀rọ̀ tí tẹ́lómi máa ń wúlẹ̀ gan wọn kọ́ ilé bẹ̀rẹ̀ wàhálà wọn bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi scandal ọ̀rọ̀ tí ẹ̀kọ́ sọ pa bàbá yìí láwọn àsìkò yẹn láwọn ọgbà yẹn ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ bó ló ṣe máa ń rí lára yín nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní fa orúkọ Barrister tó bẹ̀rẹ̀ sí ní wọ. mi gbọ́dọ̀ to be realistic with you mi gbọ́dọ̀ parọ́ fún yín kò kì í ṣe nǹkan tó máa ń dùn mí nínú. Èèyàn mélòó ló fẹ́ correct èèyàn mélòó ló fẹ́ sọ fún pé báyìí kò ń ṣe gbogbo ajá tó bá ń gbó ni wọ́n máa ń ní kó dákẹ́ tó bá yá tó bá gbogbo ẹ̀ á dákẹ́ ẹnu ẹ̀ tí ò bá rẹ́ni response.
àìmọye lójú ayé Barrister náà wọ́n ti ṣe oríṣiríṣi, kò sí orúkọ tán pé kò sí nǹkan tí ò ṣe tán ló ṣe, so tó bá tún kú náà tó tún continue ó kù wọn ó kọ lọ́bọ̀. Ìwọ tó bá lè portray èèyàn tó ti kú tó yẹ kẹ́ máa ṣàdúrà fún, tó jẹ́ pé kẹ́ fẹ́ tú ilé ẹ̀, kẹ́ máa ṣe oríṣiríṣi tí ò ṣẹlẹ̀, tó ti sọ nǹkan fún yín kó tó jáde láyé pé báyìí ni nǹkan ẹ̀mí ṣe rí, tẹ́yìn try láti ba ilé ẹ̀ jẹ́, tú ilé ẹ̀ lórí, ọkùnrin ọkọ náà kọ́ máa ṣe lọ. That's just it. Kò ń ṣe nǹkan tó máa ń dùn mọ́ mi nínú rárá. Èèyàn mélòó ló fẹ́ dá lóhùn? Ó bẹ́tà kó fi wọ́n lẹ̀, kó jẹ́ kó máa ṣe nǹkan tó bá ń ṣe, tó bá yá àsùn wọn wá dákẹ́. Ìwọ́n dáhùn tó máa sọ wọ́n ní òwe ní ẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ náà ní ẹṣin òwe. Tá bá ní pé à ń fà láfíà ní agboolé fújì, tá a bá lòwe, tá a ta síra wa, tá a ta hàn síra wa, wọ́n ní kò ní yóò dùn. Ṣé bẹ́ẹ̀ ni? Àwọn tó ń sọ bẹ́ẹ̀ ló ń pa sórí bàtà bá ń di dandan ní kápò òwe. Àrò tó lójú tó ní mú tó ń dìtẹ̀ máràdúgbò wípé kógun ó dé, àwọn wọ́n ṣe mí. Àrò tó lójú tó ní mú tó ń dìtẹ̀ máràdúgbò wípé kógun ó dé, àwọn wọ́n ṣe mí. Tàbí kò sí ṣùgbọ́n ń bẹ̀. Bógun bá dé àárọ̀ láti bọ́ ọ̀tẹ̀ lọ. Bógun bá dé àárọ̀ láti bọ́ ọ̀tẹ̀ lọ. Bógun bá dé àárọ̀ láti bọ́ ọ̀tẹ̀ lọ. Ṣé ó dìgbà ká bá ń búra wa, ká bá ń kòwé burúkú mọ́ra wa kó tó di bá jẹ àárẹ̀ nìyí? Ẹni tó ń sọ nǹkan bẹ́ẹ̀ yẹn pé tí wọn bá búra wọn tó wọn bá ti kíní kan kò ní jẹ́ kó dùn, irọ́ pátápátá lè mi rí sí. Èmi ò gbọ́njú báyẹn, mi ìmọ̀ bí tẹ́ni yẹn ti rí nǹkan tó ń sọ ń tiẹ̀. Tẹ bá ń kọrin ọ̀tẹ̀, báwo ni lágbájọ́ ṣe máa rò pé bí èmi ní tàmẹ̀ ló ń bá wí, tí làkàṣì gbé náà wá pé orin tó kọ yìí èmi ló torí àpàdé lánàá kò dẹ̀ kí mi dáadáa, ṣọ́tẹ̀ ọ̀tún ní irúná láti bẹ̀. Ẹ̀tọ́ olùdarí sọ pé kò dá kéèyàn má máa jú ọ. Kí ló wà nù tiẹ̀ tó fi máa rò pé mò ń kọ natural music tèmi tó máa rò pé wọ́n ní mò ń kú? Kí ni wọ́n nínú against me? Ẹ̀jẹ̀ àjọwọ́ from down. Nǹkan tó dúró bá wà lọ́kàn ẹ̀ ló máa prompt bó ṣe máa reason pẹ̀lú èèyàn pé lágbájá ìkọrin báyìí ni ló ń bá wí. Kí ni wọ́n ń rò nínú ọkàn iṣẹ́ nìyẹn tó fi rò pé wọ́n ló ń bá wí? That's just it. Ní báyìí a dúpẹ́ pé Alhaji Sikiru Ayinde Barrister wọ́n níwájú wọ́n lẹ́yìn dáadáa. Wọ́n ní bàbá kú. Alhaji Kollington Àyìnlá wọ́n wà láàyè kọ́lọ́ba kí ó jẹ́ kí wọ́n túbọ̀ pẹ́ dáadáa. Bàbá yìí sí ẹbí yín lónìí, ìhàwó náà kọ sí yín àtàwọn ọmọ wọn náà, bó lè ṣe ń bára yín ṣe. Wàhálà bàbá dáadáa ni wọn kò sígbà tá a kì í sọ̀rọ̀. Èmi ń bá wọn sọ̀rọ̀, mo lè bìlí pa àwọn ẹ̀gbọ́n mi nínú yòókù náà ń bá wọn sọ̀rọ̀. Àtàwọn tó bá tún jẹ́ bí àwọn àbúrò mi, mo ṣúọ̀ pé wọ́n bá wọn sọ̀rọ̀. Bọ́ èmi omi lè má bá wọn sọ̀rọ̀. Even àwọn ọmọ wọn náà lè má sọ̀rọ̀. So àwọn tó wà ní tó wà ní Canada, tó wà ní London, Germany, gbogbo wọn lè má bára wa sọ̀rọ̀. Láwọn ọmọ Kollington Àyìnlá. Bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. Ṣàwárí sọ pé wọ́n dúró bí bàbá fún yín Barrister bí ò tiẹ̀ sí láyé mọ́, ṣé wọ́n tiẹ̀ dúró bí bàbá? 100% náà fi dúró, wọ́n dúró. Kí ni kọ́láwárí tí ó lọ nígboro ń sìn nípa nǹkan táwọn ọmọ Ìbàdàn tó fẹ́ ṣe ní orílẹ̀-èdè Amẹ́ríkà? Wọ́n lẹ́yìn náà wà ń bẹ̀ gan-an. Wọ́n lẹ́yìn wà ń bẹ̀ gan-an. Ó máa Ìbàdàn Descendants Union, ó máa lárinrin gan lọ́ọ̀dì 23 ní Dallas, Texas. Ó máa lárinrin gan. Ẹ̀yin náà máa bọ̀. Káwọn ẹ fún wa ní invitation. Àwa máa kórin wá, ẹ̀yin kójó wá. Ẹ̀yin ẹ fáwọn ní invitation àwa kọ́ bá. Ìbàdàn Descendants Union lọ́ọ̀dì 23 ní Dallas, ó máa bad gan. Tí ẹ gbọ́dọ̀ miss ẹ, gbogbo ọmọ Ìbàdàn pápátá la pè. Ẹni tí ó ń ṣe Ìbàdàn gan kọ́ máa bọ̀. Kọ́ wá jayé. Governor Oyo State is going to be there. Òde Olúbàdàn is going to be there. A lot of people. So everybody jáde kọ́ wá enjoy. Ní lọ́wọ́lọ́wọ́ yìí kí nìkan tí ó ń ṣẹlẹ̀ nípa Barry-showkey, kí ni káwọn èèyàn máa retí, kí lẹ fẹ́ fún wọn àwọn èèyàn yín, àwọn olólùfẹ́ yín káàkiri àgbáyé? Many things ló ń ṣẹlẹ̀ nípa Barry-showkey. Lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà, kọ́dún ètò parí àbọ̀dún tá a máa mú ẹ̀rí big something is coming lágboolé fújì. Ọlọ́run á lè ṣe bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ̀fọ́ ní dágbére fún àwọn aráalé, àwọn olólùfẹ́ yín, ẹ fún wọn lórin káfí lè kàwé. Orílẹ̀ mi ọmọ ẹ̀ṣọ́ ògo yóò
mo rè lè mi Wálé Akànjí mo rè lè mi ọmọ ẹ̀ṣọ́ Kàsímù ọmọ ẹ̀ṣọ́ Kúyó kì í ṣe kóyí táwọn ẹlẹ́wọ̀n ọmọ lọ kì í ṣe kóyí táwọn ẹlẹ́wọ̀n kó wọn lọ mo rè lè mi Barry-showkey Akànjí Ọlábánjọ mo rè lè mi àròlé Alhaji Ayinde o. So ẹ tọ́jú ara yín o. Ó dàbọ̀. Thanks so much. God bless you. Ẹ ṣeun. Kájọ ṣe o Barry-showkey ó ti di ṣíṣe o. Ẹ jẹ́ kájọ ṣe Wálé Akànjí o. Ẹ jẹ́ kájọ ṣe Barry-showkey ó ti di ṣíṣe o. Ìbàdàn descendant jù ní o. Ní Dallas Texas lámẹ́ ẹ jẹ́ kájọ ṣe bàbá Àyìnkẹ́ o. Ó yá ẹ jẹ́ kájọ ṣe Barry-showkey ó ti di ṣíṣe o. Gbogbo ọmọ Ìbàdàn ní tilẹ̀ tó kó l'Amẹ́ríkà ń bí o. Ìbàdàn descendant union pátápátá wọ́n ṣe 25 years anniversary wọn pẹ̀lú fundraising Ghana ìyẹn ní Dallas Texas ọmọ Àyìndé o. On the 23 of September ló bọ́ sí. Ọ̀rẹ́ mi dákun màmá gbẹ̀yìn Ìbàdàn ọmọ ọlọ́lá ni wá o. Ọmọ ọlọ́lá ni wá àtọmọkùnrin àtọmọbìnrin ó dára o. A ó sì máa ṣe tìbàdàn ìlú olóyèdè ní ìlú Ògúnmọ́lá. Ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹ jẹ́ ká pàdé 23. See you there.